wá ẹ̀yin ẹrú ọba ẹ lọ farabalẹ̀ gan gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Ọọ̀ni of Ife gang ẹ̀yin terrorist ẹ kóra yín jọ sínú palace ẹ lọ farabalẹ̀ gan tí Chief Sunday Igboho bá tẹ̀ ní kájákẹ́ káwọn máa bá yín sọ̀rọ̀ kò ṣe bá lọ́rọ̀ tẹ̀ lẹ́nu o tàbá fọ ọ̀wọ̀ yín kẹ́lẹ́ ṣe kí ni kẹ́lẹ́ yẹ kó ní yín máa pé bọ́ọ̀lù pagbákọ́nà pàwọ́ kí gbogbo yín máa gbọ́ ẹnu géèmù ilẹ̀ pàdùbọ̀ sí tẹ bá gbàgbé ẹnu géèmù ilẹ̀ pàfàfàtáyì sí tẹ bá gbàgbé ẹnu géèmù ilẹ̀ pàkòkòrò sí tẹ bá gbàgbé ẹ ti pa so many people nílé Ìgbòho torí pé wọ́n jà fómìnira ẹ wá Ọọ̀ni of Ife tó bá gbé terrorist nìyí ọlọ́run máa mẹ́rin kan fúnra yín balẹ̀ gbogbo àwọn tẹ́ ìran sí wa pé kí wọ́n máa àtáàkì wa bàbá tẹ bá try nonsense nílẹ̀ Yorùbá bàbá ẹ lọ́mọ kọ́ tẹ́ ń ṣe o kẹ́ lọ́mọ kọ́ tẹ́ ń ṣe tí bá dákẹ́ tí bá sọ̀rọ̀ kó ṣe pé bá mọ̀ àlọ́rọ̀ tá a máa sọ o gbogbo ẹ̀yẹ ẹrú ọba táyé yóò bá ti fẹ́ bàjẹ́ ẹ má wá sàbùnú wọn táyé yóò bá ti fẹ́ bàjẹ́ kẹ́ ló máa gbọ́ wọ́n mọ̀ wá sí studio ní kẹ́ lọ́mọ kọ́ tẹ́ ń ṣe tó bá ń gbá lórí yín ó ń gbá lórí tàwa náà ṣé ń gbọ́ mi tó bá ń gbá lórí yín ó ń gbá lórí tàwa náà abẹ́ ti yá wèrè àtẹ̀yà tó lórí burúkú ọba iṣẹ́ ògùn ẹ̀pà ọgbọ́n yín ni ṣé dàdé máa di ní ẹ wá ẹ lọ farabalẹ̀ gan o tẹ bá rò pé terrorist lè rí gbogbo àgọ́ máa di ẹ̀rọ sí gbòòrò ṣé fẹ́ ṣe oníburúkú ni àtẹ̀yà tó bá yín ṣé fẹ́ yà wèrè ni ẹ lọ farabalẹ̀ gan o ẹ̀yin lẹ súnmọ́ débi tó dé yẹn o ẹ má rò pé gbogbo àlẹ́ máa lé kúrò lẹ́ Yorùbá ẹ wá ẹ lọ farabalẹ̀ gan lẹ́yìn máa ń bìlì pẹ̀ lásàsì ẹ̀yin gbogbo lè lásàsì o ẹ lọ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe ṣé gbọ́ ẹ̀yẹ ẹrú ọba ẹ lọ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe kẹ́lẹ́kẹ́ kó ní yín máa pé táyé Yorùbá ti fẹ́ bàjẹ́ kẹ́ dúró sí pálásì yín kẹ́kẹ́ terrorist yín kẹ́ máa pa àwọn tẹ̀ ń pa ẹ bá wà sọ́dọ̀ tàwa mọ́ o ẹ jẹ́ tó dé Ọlọ́run mo ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo kọ̀ wò pé kí n máa respect yín bọ̀ tẹ́ bá fẹ́ respect ara yẹn wa a máa wọ́ ya yín lẹ̀ ṣe ti ya wèrè ni nàlẹ́ máàdì ni ṣé torí pé àtẹ̀síwá ń ṣọmọlúwàbí à ń ṣe Yorùbá nation wa pẹ̀lú package ẹ wá rò pé ẹ á máa gùn agàgà ẹ wá ìwé inú ọba kọ̀ọ̀kan tó bá ṣe olórí burúkú tó bá lọ mẹ́sẹ̀jì mi ní mẹ́sẹ̀jì tí ó dáa wá ṣé wọ́n bá mi ṣe yín ni ṣé tá a bá sọ pé a fẹ́ gba Yorùbá nation ṣé kò ṣe kò ẹgẹ́ support wa tó bá ẹgbẹ́ lóòótọ́ ẹ̀ kì í ṣe bandit ẹ wá káwọn terrorist jọ ẹ bá àwọn citizen nílùú a lè sọ fún yín kó tó gẹ̀rẹ̀ lẹ́fẹ́ gbà ṣáyé yín fẹ́ bàjẹ́ àtẹ̀yìn àtàwọn bá yín ni ẹ fẹ́ ṣòfò ni ẹ wá ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe o ẹ lọ́mọ gbogbo paratẹ́ kan paratẹ́ ń ṣe bí dìde tẹ́ ń ṣe bí wèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ láwọn àbí gbogbo ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe mí ò ní sá fún yín o kẹ́ ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe èmi sáyé wà láì mú fọlọ́ bàbúrà mi ò ní sá fún yín ṣé ti padà yá wèrè ni àbákùtẹ́ kó sọ́run dí stop orí yín ni sórí burúkú fẹ́ bá yín nínú pálásì ní ẹlọ́mọ kan tẹ́ ń ṣe jọ ẹ wá sọ fún mi pé ìjọba máa tó mú mi ọlọ́mọ apá ayé yín jẹ́ àtẹ̀yìn gbogbo dà prince àti gbogbo yín tẹ́lọ pàrà mi lórí ayé yín ò ní dá ẹ̀ ní soríire èmi lẹ́lọ pàrà ṣe rò pé ṣeré wà lẹ́nu àwọn àgọ́ bá yín ṣeré tẹ́ bàbá wa ṣeré ẹ wà ẹlọ́mọ kan tẹ́ ń ṣe o èmi wò pé kí n má joyè àgbà tí tó lómi nínú tó ń pariwo tẹ́lẹ̀ ni wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ẹlọ́mọ kan tẹ́ ń ṣe Ọọ̀ni of Ife ẹlọ́mọ kan tẹ́ ń ṣe gbogbo àwọn boys tẹ́ ẹ̀rọ wa ẹlọ́mọ kan tẹ́ ń ṣe kẹ́kẹ́ kó ní yín máa pé torí yín bá burú orí tàwa náà ó ń gbá lórí tàwa náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o ẹ wá ẹ má tó kọlẹ̀ ti fẹ́ rí sùn mo fọ́ náà máa búra ṣé rò pé má máa gùn wá gàràgàrà ní ewó ní wéré ẹ wá ẹlọ́mọ kan tẹ́ ń ṣe sẹ́ẹ̀ wá ọ̀gbẹ́ni Ọọ̀ni of Ife àbí kílẹ̀ pé ráyé tẹ́ fi ráyé tó yẹ wèrè ẹlọ́mọ kan tẹ́ ń ṣe kí mo sọ fún yẹn lọ́mọ kan tẹ́ ń ṣe èmi ò kí mi ò ń jáde wá para o bọ̀ tó bá sọ pé wèrè ní wèrè lèmi náà jọlọ́rí burúkú ní gbogbo àwọn àtàyè àtàwọn tẹ́ ẹ̀rọ síbi jọlọ́rí burúkú ní gbogbo yìí ni ẹ wá ẹ lọ farabalẹ̀ jọ tó bá yẹ pé torí Yorùbá nation matter torí country Nigeria country matter ẹ lọ farabalẹ̀ gan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ẹ lọ farabalẹ̀ mọ́dà kó calm down ẹ lọ farabalẹ̀ gan ẹ bá ṣe wèrè wèrè má ṣe yá yín dànù ẹ bá ṣe wèrè wèrè má ṣe yá yín dànù ẹ wá gbogbo alájọ nílẹ̀ Yorùbá bàbá ẹ ló nílẹ̀ Yorùbá ni òun máa lẹ̀ mọ́ mi ọmọ ọkọ ni mi nílẹ̀ Yorùbá àbọ̀dọ́ ní burúkú ni gbogbo yín ṣá ẹ lọ farabalẹ̀ gan ẹ lọ farabalẹ̀ tẹ bá ṣe normal studio level yín ẹ bá ṣe tẹ bá pàdé mi wọ́n lọ́wọ́ ẹ bá pa àwọn àbáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ wá ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe sẹ́ẹ̀ ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe tó bá yẹ pé tí Yorùbá ní ṣe ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe ní àárẹ̀ lè jókì o ẹ wá ẹ lọ dúró síbi tó lọ fi yín sí o ẹ bá lọ ṣe bí wèrè ẹ wá a máa jáde fún yín tán ṣé olórí burúkú ni yín ni àbáyé àwọn ọba yìí wo ọba olórí burúkú tó gbéra sí balance tó ń ṣe dáadáa àbáyé gbogbo yín fẹ́ bàjẹ́ papọ̀ ni ẹ wá ẹ lọ mọ nǹkan tẹ̀ ń ṣe sẹ́ẹ̀
ẹ lọ́mọ kọ́tà ń ṣe ẹ wá pẹ́ńbí bẹ́tà kí n pẹ́ láyé o pẹ́ńbí ó bẹ́tà kí n pẹ́ láyé ẹ tó ti sáyẹn kú tẹ́lẹ̀ ràn yín o ẹ lọ́mọ kọ́tà ń ṣe o anybody fucking anybody bá padà WhatsApp mi ayé ara máa pààyà ẹ ni ṣé ń ṣeré ni ṣé ń wáìnì mi ni nàlẹ́ wáìnì mi tí bá ti ń ṣọmọlúwàbí mo mọ̀ nǹkan tí mo ń ṣe ọba tí ò bá pọ́nra ẹ̀ lé wọ́n á yẹ ìyá ẹ̀ wá òun tẹ́rọ́rìsì òun pa àwọn èèyàn nílùú wọ́n lè sọ fún yín pé kẹ́ dáwọ́ dúró lè fẹ́ dáwọ́ ẹ̀ dúró Ìgbòho ṣàbá yín sọ́lẹ̀rọ̀ lè fẹ́ gbọ́ wá fẹ́ sọ̀rọ̀ ayé aládé orí tẹ́rọ́rìsì ẹ̀ fẹ́ máa pààyàn káàkiri ìgboro kò ní dá fún yà yín ní sórí yẹn àtẹ̀yìn àti gọ́ọ̀mẹ̀ntì tẹ̀yọ kóra yín jọ ayé yín máa pàjẹ́ tọmọtọmọ ní jèrè ẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ kẹ́ lọ́mọ kan tẹ̀ ń ṣe o ẹ lọ́mọ kan tẹ̀ ń ṣe gidi tẹ́ bá ní wèrè kú alẹ́ bí yẹpẹ̀ ẹ wá máa wọlé èèyàn ẹ lọ máa búṣẹ èèyàn wọlé ẹ lọ máa pààyàn ẹ ti wá sọ ẹran èèyàn ẹ ti sọ odidi ẹran èèyàn ẹ ti sọ di ẹran màálù ẹ ti sọ ẹran èèyàn ẹ ti sọ di ẹran ewúrẹ́ àbí kò fẹ́ dá fún yín òògùn tẹ́ ń ṣe ẹ̀fẹ́ báyé yín jẹ́ ni nàdé máa di ni ẹ wá ẹ lọ mọ ọkọ tẹ́ ń ṣe o ẹ lọ mọ ọkọ tẹ́ ń ṣe ọ̀gbẹ́ni tó sọ pé díẹ̀ yẹn ọ̀gbẹ́ni wá bá mi delete message yẹn lójú ẹsẹ̀ àgbéyà ẹ̀ ṣe pé mo bá yín ṣeré ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ mẹ́díà ni mo wá ṣe ni ẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kẹ́ lọ́mọ ọkọ tẹ́ ń ṣe ẹ lé gbogbo ẹ tó bá ti sòótọ́ ọ̀rọ̀ ní ìlú ẹ máa lé wọn pa silent ẹ máa lé wọn pa ṣọ́nbà mi ṣe yá yín ni ṣé ti yá wèrè ni ẹ má lọ wá sí sáìdì ọ̀dọ̀ mi o ẹ lọ́mọ ọkọ tẹ́ ń ṣe bàbá mi jẹ́ mílítì kò jẹ́ mílítì mi lọ́ọ́ yá anybody o máa bọ́ síta fún yín fún ẹ wá àwa yúùtù gan bú bá ṣe wáyé gan àwa yúùtù à ń bínú lọ́wọ́ ẹ pa wá díẹ̀díẹ̀ ẹ pa wá díẹ̀díẹ̀ nílùú ẹ lè fẹ́ ká dákẹ́ àwọn ọlọ́fẹ́ pa ayé yín jẹ́ ni ẹ mú yàwó ẹ̀mí tẹ́ wéèsì lọ́wọ́ náà ẹ mú yàwó ẹ̀mí tẹ́ ti wéèsì náà gbogbo àwọn Yorùbá lè ṣe gbogbo àwọn ọmọ Yorùbá wọn ò ní fọkànbalẹ̀ mọ́ wetin dey sup gbọ́ngàn ẹ wá sọ pé ẹ̀yin kan politician ẹ sọ pé ẹ̀yin kan kiri àwọn ọlọ́fẹ́ pa ayé yín jẹ́ iṣẹ́ àwọn bá mi ṣe yá yín ni mo ní kí wọ́n gbá yín wọ́n nìyí o ẹ fi mílẹ̀ sí tèmi ẹ yẹ kí ni wọ́n máa ṣe Yorùbá nation mi jẹ́jẹ́ ṣé ń gbọ́ ẹ yẹ kí ni wọ́n máa ṣe Yorùbá nation mi jẹ́jẹ́ ẹ má ta àkọ́ tó yẹ pé máa padà fi ní problem anywhere tẹ bá lóògùn gbogbo nǹkan ẹ lóògùn iná o àbá yín fa àbíwèrè ní yàrá yà yín ni ní adé wáìn mi ẹjọ tí bá ń lọ jẹ́jẹ́ mi ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹrú ọba ẹ pákó ẹ máa lọ tí yín tó bá ti wá tọ́ mi ò lè escape ṣé ń gbọ́ mi tẹ́ bá ti wá tọ́ mi ìwọ tó ní àìtọ́ túbọ̀ tó bá ti bí bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ kú bàbá ẹ̀ rẹ̀ bára mẹ́sẹ̀gì mi ní WhatsApp tó náà bá ní báyé yín jẹ́ a ti try fún yín tó náà ẹ pa àwọn èèyàn wa a lè sọ fún yín pé kò tẹ́ wa lọ́rùn ṣé ìjà wa ń bẹ̀ ni kí ló wá dé tẹ́ wá fẹ́ máa frustrate àwa ọmọ onílùú we are citizens in Yorùbá land we are not a slave ẹ lọ́mọ ọ̀kọ́ tẹ́ ń ṣe o mo sọ fún yín díẹ̀ kẹ́ lọ́mọ ọ̀kọ́ tẹ́ ń ṣe ẹ ká máa ṣe Yorùbá nation wa díẹ̀ you understand ayé adájàre akànjí mo láìkì answer tó fún yẹn ìwọ tó bá ti mọ̀ pé ìṣe mi ò tẹ́ lọ́rùn lórí péjì mi delete ara ẹ̀kọ́ náà tó delete ẹ̀ kúrò láyé ìwọ tó bá ti mọ̀ pé iṣẹ́ mi kò tẹ́ lọ́rùn lórí péjì mi ló wà mí ò sí lórí péjì bàbá àti ìyá ẹ̀ delete ara ẹ̀ tó o bá láìkì nǹkan tí mo ń ṣe lórí péjì mi tó o bá delete ara ẹ̀ ọlọ́run máa delete ẹ̀ kúrò láyé ó yẹ jẹ́ nìyẹn kò jù báyẹn lọ ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe ẹ fà WhatsApp mi láti pàrá mi mọ́ tẹ́ bá jọmọ ìgboro jù gboro lọ ìtajú ta lọ jẹ́jẹ́ ló sọ pé ká máa ṣe ọmọlúàbí ni wá ẹ má sọ wá dàgbọ́ tẹ́ máa fi ní problem ní ìgbésí ayé yín Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ẹ má sọ wá dàgbọ́ tẹ́ máa fi ní problem all over ẹ wá àbáyín sọ ẹ̀yin ọba tẹ́ bá jẹ́ terrorist tẹ́ kó bandit pamọ́ tẹ́ fífi àjà wa ọmọ Yorùbá ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe àbáyín ṣeré o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o bó ṣe jẹ́ nìyẹn mo kàn ní kí wá gbá yín wọ́n nìyí step tẹ́ bá take àwa náà máa take tiwa take and reply ni roko tó ṣe tó bá mi fà máa bẹ́ẹ̀ fà tó bá mi jà máa bẹ́ẹ̀ jà tó bá lọ́yọ̀ síbi tí bá escape ọ̀gá ẹ̀yin tẹ̀ lọ pati àwọn olórí burúkú ni àyíṣà ẹ má pàdé wa ṣẹ́gbọ́ ẹ má pàdé wa ẹ̀yin take nonsense step
kẹ́rù bí ẹni kọ̀lẹ̀tì àbí náà lè máa dì ní èmi nìkan ni mo wá kìlọ̀ fún yín sìn bọ̀ mo wá kìlọ̀ fún yín ni mo wá kìlọ̀ fún yín kẹ́ mọ̀ ọ̀kọ́ tẹ́ ń ṣe tó bá jókòó sí pálásì ẹ̀ tó ń ta ògo àwọn ará Ilé Ifẹ̀ tẹ́ ń ta gbogbo ilẹ̀ Yorùbá fáwọn China ẹ dúró lórí ọwọ́ yín tẹ́ bá wá ẹ̀ ní pé lọ ẹni ajẹ́kádùn tiwa jẹ́jẹ́ báyìí sí ẹ ti sún akògiri ara ní aráàlú gidi ẹ lọ́mọ ọ̀kọ́ tẹ́ ń ṣe o bàbá yín sọ́kẹ́ máa gbọ́ ace jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò wá sí pálásì yìí tó bá ní nǹkan tẹ́ ṣe tó rán ọba alẹ́ Yorùbá lẹ́lẹ́ jẹ tábà dẹ̀ bá yín wí àtó bá yín wí àwa aráàlú lẹ sọ pé ẹ fẹ́ wá sìn ẹ débẹ̀ tán lẹ́bẹ̀ sí ṣe rádaràda tí fáwọn bá tiẹ̀ yan yín tó bá yẹ pé olóṣèlú náà ló lọ yan yín tó bá yẹ pé olóṣèlú dáadáa ni gbogbo ìlú ó máa dáa tó bá yẹ pé olóṣèlú tó yàn yín ó dáa ìlú máa dáa náà ọba tó jẹ tìlú òtòrò ń ṣọba dáadáa náà kí lè bá mi fà àrùn ojú ni náà àrùn ojú ni náà ace I no dey go over place go beg money I get my own mo na go sit down where jẹ́ ẹ wá ẹ lọ ṣe kí ni mo na go sit down where jẹ́ I no dey beg o I no dey look anybody eyes o but oga if you believe say you can use your terrorist kill me you make a mistake ẹ lọ farabalẹ̀ gan ẹ lọ farabalẹ̀ ẹ yẹ kí n dọ̀rọ̀ máa lọ jẹ́jẹ́ mi kẹ́yìn náà dẹ̀ máa lọ jẹ́jẹ́ yín a ti mọ̀ pé terrorist lẹ́yìn olórí burúkú tẹ́ pẹ́ra yín ní nídà nílẹ̀ Yorùbá a ti mọ̀ pápá apààyàn ní yín ẹ ra fàwa tẹ̀lé pa sílẹ̀ tẹ́ bá try ẹ̀ ẹ wá sọ pé ẹ fẹ́ lo Nigeria force kan nínú ibi tó bẹ́ mi sí inú báràkì lọ bí mi sí I don't forget na the grace ni ẹ wá àwọn ọmọ wa tó jẹ́ force gan-an àwọn ọmọ wa tó jẹ́ force ẹ fi mi pa wọ́n náà ẹ fún wọn sálárì wọn náà àbí náà ló lè máa ẹ mọ iye àwọn tẹ́ fìyà jẹ nílùú ẹ fìyà jẹ àwọn civil servant ẹ fún wọn ní nǹkan tó yẹ kẹ́ fún wọn àwọn tó bá tún bá yín ṣiṣẹ́ náà ẹ tún jẹ wọ́n lówó ẹ fìyà jẹ àwọn aráàlú ẹ pè wá ní slave ni ayé yóò ní dáa ẹyọ bá wèrè ẹ̀yin politician lórí burúkú ẹ ní sóríire papọ̀ tọmọtọmọ láti máa di tẹ bá lé Ìgbòho pa síbẹ̀ nẹ̀ Ìgbòho mọ nǹkan tó ń ṣe o kẹlẹ́ máa gbọ́ tẹ bá lé Sunday Ìgbòho pa síbẹ̀ nẹ̀ Ìgbòho mọ nǹkan tó ń ṣe tẹ bá bìlì pàgbára wà lọ́wọ́ yẹn wá inside life ni every na zoo country na ayéyáde àgànjẹ́ I dey feel you this country na zoo country na country tó yẹ pé ṣe ló ń pààyàn ṣògùn owó ń sìn tó bá bímọ obìnrin má rí láìlé tó bá lọ bọ́ sọ́wọ́ ọmọ ìyàwó wọn máa ṣe kí ni ṣé bó ṣe yẹ káyé wà nìyẹn ni ṣé bó ṣe yẹ kí country wà nìyẹn ni ẹ̀yin kí ní burúkú yìí create bad láwọn ọmọ ọlọ́mọ fífi ra wọn ṣògùn owó nígbà tí ò sọ option mọ́ ẹ wá sọ pé ẹ̀yin kan ọba wèrè ẹ̀yin kan ìjọba àbọ̀nà fẹ́ báyé yín jẹ́ ṣá ẹ lọ wá bí jókòó sí o ẹ lọ jókòó ara yín jẹ́jẹ́ kẹ́ lọ farabalẹ̀ ọmọ onílù tẹ́ bá fara kàn bá àwọn máa fara kẹ́yìn náà eléyìí ò kì í ṣọ̀rọ̀ SARS o eléyìí this one no be SARS na freedom matter people dey die every day why and you call yourself king you sit down in palace ogun kill you sit down in palace you say you be ọba for who àbólórí burúkú ṣe tó nípa pọ̀ yín ayé yóò dà ọba wo ẹ máa tó parun very soon ẹ̀yin olóṣì gbogbo ẹgbẹ́ra yín lọ́ba ẹ wá make anybody no call me again make anybody no come WhatsApp me again on top anywhere dem gbóra yín sí no call me again I no dey follow anybody play this one when you dey push Awikoko ẹ̀ ń tí Awikoko olórí burúkú ẹ̀ tó ti bóra tó yẹ pé tó bá gbà sára ìgbà kan ni kò tí kò farabalẹ̀ mi ní báyìí pariwo mo kàn ní kí wọ́n gbá yín wọ́n nìní mo ń ṣòro ariwo àwa náà ń ṣọmọ gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀yẹ sórí burúkú káwa náà ṣe bí wèrè. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.